wọn ò dẹran káàkiri. Nàìjíríà tí à ń pè ní ọlọ́mọ ẹ̀ kí ẹni iwájú kó di ẹni ẹ̀yìn. Yorùbá lè dá dúró, ẹnu wa dẹ̀ máa kù ní agbára ti Ọlọ́run. Wọ́n máa ń sọ wọ́n tí wọ́n fẹ́ gborílẹ̀-èdè wọ́n náà tó máa dìde sí wọ́n lè má ju nǹkan bí 5% lọ. Ó dẹ̀ yé mi pé àwọn tá a ti lé 20%. So lílọ náà la máa lọ. Ọlọ́run á dẹ̀ gbà wá láàyè ẹ̀. Díẹ̀ ló kù o ẹ̀yin èèyàn wa, díẹ̀ báyìí bíntín báyìí ló kù kí a yọ kúrò nílẹ̀ Yorùbá, nílẹ̀ Nàìjíríà tá máa fi rí orílẹ̀-èdè wa ní agbára ti Ọlọ́run. Àwọn ò ní jogun Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní, àwọn ò ní rí ogun ní agbára ti Ọlọ́run. Gbogbo àwọn tó bá ń wá ogun lógun máa lọ bá ọwọ́ ara wọn báyìí lọ fi máa ṣera wọn. Ọwọ́ ara wọn báyìí lọ fi máa ṣera wọn. Ẹ wo bàbá wa láti ìjọ tí Chief Sunday Igboho tó ti wá wà bẹ́ẹ̀ yẹn, kí ló ṣe? Ọ̀wọ́n Kútọ́nù ní kò ṣẹ̀ kòrò, wọ́n máa fi sílẹ̀ lénìí, máa fi sílẹ̀ lọ́la, máa fi sílẹ̀ lénìí, máa fi sílẹ̀ lọ́la. Gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ojú Ọlọ́run ọba ló tó. Ṣùgbọ́n nǹkan tó dá mi lójú ni pé àtẹ̀dímẹ́ni kò lè tátànà má ná. Láìpẹ́ láì jìnà ní agbára ti Ọlọ́run, ní agbára ìyá tó di ẹ̀jẹ̀ lé Chief Sunday Igboho lórí, lágbára gbogbo àwọn abiyamọ ayé, ní agbára Ọlọ́run ó máa jáde láyọ̀ àtàlàáfíà. Láyọ̀ àtàlàáfíà ló máa jáde. Ẹ túbọ̀ máa bá mi gbóhùn sókè pẹ̀lú voice note yẹn. Engineer wa, ẹ máa bá a play ẹ lọ. Ọtí kò sọ́ni kò síjọba kan tó máa wà lórí oyè tó máa dẹ́nìkan tó fẹ́ gbàjọba lọ́wọ́ ẹ̀ tó máa fojú rẹ̀ wò. Ọ́fíìsì náà lẹ́yìn náà wà bẹ́ẹ̀ yẹn, tẹ́ ń ṣayé yín ní ààyè yín bẹ́ẹ̀. Kéèyàn kan wá sọ pé òun fẹ́ dojú ìjà kó lòdì yín mẹ́ẹ̀. Gbogbo tẹ́yìn náà nílẹ̀ kó jáde láti bàjá. Ìjọba ò sì ṣe bàjá. Ìjọba ò ṣe bàjá o. Òun ò ṣe dúró ọjọ́ tá a wá. A ká mọ́lé náà. Ifá àgbà ìyá rẹ̀ báyìí ló fún wa ní information tá a fi débẹ̀. The man jump fence níjọ́ yẹn náà. Ó fo fence sá lọ ni. Ṣé bó ní fracture? When we got him at the Kotonu báyìí, ẹsẹ̀ ń dùn kò lè dúró sí kọ́. Ẹ bá mi dá dúró. Ó ní the man jump fence náà, ó fo fence sá lọ ni. Mi rò pé gbogbo yín ẹ ti rí ilé Ìgbòho bó ṣe ga tó. Tí Ìgbòho bá dúró, wọ́n á gbé Ìgbòho 2 àtààbọ̀ àbí 3 gorí ara wọn kí wọ́n tó rí fẹ́ǹsì yẹn. Ókè, ó lè tún wá ní ọ̀wọ́n báìbù àyà, ọ̀wọ́n wáyà tó jẹ́ pé máa ní ìgboro, ó tún ní lóyún ní rogodo lọ káàkiri. Nígbà tó wá jump fence, kí ló tẹ̀yìn náà jump fence tẹ̀lé? Àwọn ọmọ àlè nìyí, ọmọ àlè 13 nìyí. Nígbà tó jump fence, tẹ́ bá rí pé ó jump fence yẹn, kí ló tẹ̀yìn náà jump fence tẹ̀lé? Nílé tó yẹ pé wọ́n sọ wípé gbogbo bẹ̀ ni wọ́n yíká. Ṣé àwọn tí wọ́n wà lẹ́nu ọ̀nà wọ́n á gọ̀ débi pé wọn ò ní yí bẹ̀ ká ipe òkè wọ́n máa ráǹdì gbogbo bẹ̀? Ọlọ́pàá tó máa ọwọ́ àmì tó máa kó wá wọ́n máa ná lé 200. Wọ́n yí ká gbogbo ilé yẹn ni. Ìgbà tó wá jump fence yẹn tó jump fence yẹn, kí ló tẹ̀lé jump tẹ̀lé? Ọmọ àlè ni àṣẹ ẹ̀tì ẹ̀tọ́kùnrin. Àṣẹ ẹ̀tọ́kùnrin. Wọ́n lọ gbé fídíò jáde ní ìsìn, wọ́n lọ ń sọ wọn náà ṣe rí ọmọ Yorùbá kan tá à ń sọ nìyẹn o, àṣẹ ọmọ Yorùbá ló tún tẹ̀lé síbẹ̀. Kinní kan alẹ́ ní ọmọ Yorùbá òkú ẹnu láti kò rí gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi. Mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ gbogbo àwa mídíà ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run ọba. Gbogbo bá ní ìkùnsínú fúnra yín àti àwọn tó ń bá wa ṣe tó àwọn atájọ́ ń ṣe papọ̀ tá a jẹ́ Yorùbá World Media Organization àti ọmọ tí wọn ò tí ì darapọ̀ mọ́ wa ní ìsinyìí, tí a bá níkùn sínú kan ẹ jẹ́ ká pera ká sọ, ẹ má yẹ ká bọ́ síta. Torí ọmọ ìyá méjì tó bá wọlé tí wọ́n bá bára wọn sọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ gidi, wọ́n á rojú jáde ni. Bàbá dẹ̀ jà ìṣẹ̀lẹ̀ máa parí ẹ̀. Ẹ má jà bọ́ sórí mídíà, ẹ má yẹ ká bọ́ sórí mídíà ká bẹ̀rẹ̀ sí wá sọ̀rọ̀ síra wa. Ẹni pé yẹn ti ṣẹlẹ̀ tipẹ́ láwa tá a bá jẹ́ ara wa o. Àwọn tá a jẹ́ media presenter tá a present fún ilẹ̀ Yorùbá, kì í mi ò sọ àwọn tó jẹ́ pé nǹkan tó máa jẹ ló ń wà o. Mi ò sọ àwọn tó jẹ́ pé tí wọ́n bá ti rí
tó bá ti rí anything against àwa wọ́n fẹ́ fi wá ṣe ṣóò ni o mi ò sọ wọn yẹn o àwa tí a jọ wà papọ̀ tí a nífẹ̀ẹ́ ìlú wa dénúdénú dọ́kàndọ́kàn bí tí wọ́n bá ti ń ṣe ló ti ń jẹ wọ́n bá ní wọ́n rí lórí YouTube yes tó bá rí lórí Facebook yes but kì í ṣe pé bóyá à ń gbowó lọ́wọ́ nobody láti fi jẹun àwọn tó bá monetize program wọn fine they are doing it because wọ́n ṣiṣẹ́ ni ṣe rò pé easy kéèyàn bú ọ sórí kínní wákàtí méjì wákàtí mẹ́ta kó rojọ́ ni àwọn tó fún ọ lówó appreciate wọn ni wọ́n monetize ẹ̀ ni bí tí wọ́n bá ti ṣe ló ti ń jẹ ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n wá ń fi Chief Igboho wọ́n fi ń gbowó kiri wọ́n fi bàbá yìí ń gba owó kiri wọ́n pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ o ẹ jẹ́ lọ jáwọ́ níbẹ̀ torí àtúbọ̀tán torí owó tẹ máa gbà tẹ máa ná ìgbà mélòó la fi ń ná owó bí ó bá gba 10 million á nà tán because owó yẹn bá ṣe pọ̀ ní bùkátà ṣe ń pọ̀ pàtó bá gba 10 million nísìn mo fẹ́ change mọ́tò mi mo fẹ́ change kankan mo fẹ́ change kankan èèyàn lè ná tán láàrin oṣù kan kò sí ìgbà tó fi ń tán owó tí ò bá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kò kí ń tán ọmọ Yorùbá ti sọ adá lédè ṣé Yorùbá adá níwà ṣé òwe la fẹ́ sọ ni ọ̀rọ̀ la fẹ́ sọ ni wọ́n ń sọ̀rọ̀ bá dẹ̀ sọnù òwe la máa fi wà Ọlọ́run dá wa pé gidi gan lọ́mọ Yorùbá Ọlọ́run dá wa pé gidi gan ẹjọ́ nítorí tí Ọlọ́run ọba èyí tí ẹ bá ń fi Chief Sunday Igboho tẹ́ fi ń gba owó lẹ́yìn ọmọ ẹ̀yìn ẹ̀ ní o ní àwọn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní o kì í ṣe àwọn tó jẹ́ Yorùbá media presenter ni mò ń sọ yìí tó kì í ṣe àwọn Yorùbá media presenter organization àwọn tó wà tájọ wà papọ̀ àwọn kọ́ ni mò ń sọ níta torí àṣìpọ̀ níta èyí tí ẹ bá dẹ̀ fẹ́ join wa tẹ́ ẹ mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ nìyí tẹ́ ẹ dángájá tẹ́ ẹ mọ̀ pé ẹ̀ ń sọ tọkàntọkàn tinútinú tí ẹ fẹ́ ṣe tẹ́fẹ́ darapọ̀ mọ́ ẹ̀pẹ̀ kan nínú wa ẹ lè pè mí ẹ lè pè Ìdára ẹ lè pè Tẹ́ní ẹ lè pè bàbá Ọ̀túnba ẹ lè pè bàbá Fatai àwọn sẹ́ lè pè pọ̀ rẹpẹtẹ bàbá Gbẹ̀du ẹ pẹ́ ní one of them kẹ́ ṣàlàyé fún wọn wípé ẹ fẹ́ bá wà papọ̀ because wọ́n sọ pé kárìkà pọ̀ ìyẹn ló ń yẹ ni ẹ má jà sọ̀rọ̀ òdì síra wa ẹ mọ nọ́mbà olúkálukú nọ́mbà mi ló wà lórí kinní yẹn olúkálukú tó bá ń ṣe program lẹ mọ nọ́mbà ẹ tẹ́ bá rí nǹkan kan tó máa bí yín nínú ẹ pè wá ẹ ṣàlàyé fúnra wa ẹ má jà bọ́ síta ká máa wá dọ̀tí ara wa níta àti nǹkan tá a rí àti nǹkan tá a rí ká máa sọ kódà ẹ má jà ràràbù fúnra wa ọmọ ọ̀tá wa ní kẹ́ ẹ jẹ́ ká kọjú sí ọmọ ọ̀tá Chief Sunday Igboho ọmọ ọ̀tá Yorùbá ọ̀wọ́n tó ní ká má lọ ọ̀wọ́n tó ní okùnrin tá a máa gbà ọ̀wọ́n la máa kọjú sí kì í ṣe àwọn tá a tún jàjàgbéra ẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ bá mi túbọ̀ play kìíní ó ti fẹ́ẹ̀ tán ẹ̀yin èèyàn wa. The man jump fence níjọ́ yẹn náà ó fo fence sálọ ni ṣé bó ní fracture when we got him at the Kotonu tàbí Kotonu báyìí ẹsẹ̀ ń dùn kò lè dúró sí court ó kán lẹ́sẹ̀ èèyàn Igboho ẹ̀ máa sọ pé ẹ lóògùn ẹ bọ́ọ̀lù ẹ̀ ń bẹ̀.